ó ní òun sọ fún bọ̀bọ́ yẹn Ṣẹ́gun pé òun fẹ́ máa lọ o. Ó ní because ìjọ yẹn tó ń bẹ̀ òun, tó ń bẹ̀ òun, tó ń bẹ̀ òun, tó ń bẹ̀ òun gidi gan, tó ń ké tó ń bẹ̀ òun gan. Ó ní òun allow ẹ̀ o. Ó ní gbogbo ohun tó ń ṣe báyìí lòun allow ẹ̀. Òun ti gbọ́ 100,000. Ó ní ló bá bẹ̀rẹ̀ sí fi nǹkan ọmọkùnrin ṣeré, ó fi ṣeré, ó ṣe gbogbo ẹ̀, ó láwọn, ó ṣe kiní kan. Ó ṣáàdà. Thank you, thank you. Ó ní tí ilé-ẹjọ́ yẹn mọ́ báyìí. Tóun pé ẹjọ́ ń pé ẹjọ́ sá, kán ṣà wá gbé òun kúrò níbí báyìí. Torí bẹ́ẹ̀ yẹn, òun máa ń fi mọ́tò gbé òun wá ni. Ó nígbà tóun bá tó ṣe tán ni o. Táwọn bá gba holiday gan sef gan ní òun ò ní wálé o. Kóun wà ní church kóun máa pray. Ó ní ẹ wo, ó ní bó ṣe wá gbé òun tóun ṣe wá kúrò níbi Bible school yẹn, tóun wá lọ sí Bible school ibòmíì yẹn. Bible school tóun wá lọ ni tóun wá ṣe tán bẹ́ẹ̀. Wọ́n fi wá ní pé wọ́n máa kó òun pé pastor, pé àwọn sì ní pastor níbí báyìí o. Gbogbo ìgbà tóun dé ibẹ̀ tóun ṣe and everything. Now, you coming to my life, mi expect ẹ. I did not expect this. Ó bá mi lójijì. Ẹ̀rù dẹ̀ ń bà mí. Pé ṣé mi ò ti ṣe mistake, another mistake. Ayé tèmi gan bà èmi lẹ́rù. Because I don't understand. Mi mọ bí mo ṣe bára mi níbi tí mo ti bára mi yìí. I am begging you, Sister Deborah. Ó ní bàtà táwọn ti sọ̀rọ̀ yẹn báyìí. Ó ṣe continent ti change. Gbogbo ara ẹ̀ ti change. I am begging you. Let's put stop to this. Please. I just want us to end this year. Ẹ jọ̀ọ́. Bóyá dìde nìyẹn. Ká tó fọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní sọkún. Òun kọ́ ni Azumi tí ń bọ̀ lójú ó ní I am not an evil woman. Èmi náà ṣe rí. I felt something within me. Mo dẹ̀ rò bóyá tó ṣe ń ṣe mí ló ṣe ń ṣe yìí náà. Ó ní yes, bẹ́ẹ̀ ṣe wọlé yẹn báyìí. Tóun ti ní interest nínú yín báyìí. Òun ò lè sọ pé no. Ó ní for long time. Ó lọ́mọ tẹ́rí tó wà yẹn. Ọmọ yẹn for long time lọmọ yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe sóhun, ṣe gbogbo ẹ̀ sóhun, ṣe kiní sóhun. Ó ní òun ò dá ọmọ yẹn lóhùn ni o. Ó ní òun máa ń sá fún ni. Ó ní because ọmọ yẹn máa wá. Ó máa jókòó tí òun lọ́rùn. Ó máa ní kiní kan. Bí mo rí bó ṣe wà yẹn. Ọmọ yẹn ṣe wà yẹn. Ọlọ́run ló yọ òun ní ọjọ́ kan lọ́dọ̀ ọmọ yẹn. Ó ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́ni tó náà tó bẹ̀rẹ̀ sí í ṣe. Stop pàtó òun jágbe mọ́ ni. Ó ní but you, mi ò tiẹ̀ lè sọ pé mi ò ṣe. Please, let's end this. Please, I'm begging you. Ó ní wá ní okay o. Ó lóun dé dìde gálá. Kí ló ń fẹ́ sọ? Òun dìde gálá. Òun bọ́ sínú church. Òun dé sùn. Nígbà òdìjọ́ kejì. Mo sọ fún mọ́mì pé mọ́mì tó bá ti tán pé kẹ́ wá o pé mo fẹ́ kúrò nílé ni o. Ó ní kí ló ṣẹlẹ̀? Ó ṣòkújọ́ kan. Ó ní òkújọ́ kan òun ò lè dúró síbẹ̀ mọ́ ibẹ̀ wà boring. Ó wà boring ibi tí báwo. Ìwọ tó sọ pé o enjoy ibẹ̀ wà ó tó enjoy ẹ̀ mọ́. Ẹ ṣáà máa bọ̀. Ẹ máa bọ̀ wọ́n. Ó wà boring. Màá máa bọ̀ wálé o. Báwo mo ṣe máa wọ kíní kan. Wọ́n ní pé okay, mo ń bọ̀. Má máa bọ̀ wálé. Èmi náà ń bọ̀ wá bẹ́ẹ̀ lọ́hùn. Ó ní bó ń ṣe bẹ́ẹ̀. Ó ti gbọ́ pé àtòun kọ́ ni. Ló bá bá wọn tó ń dúró sí. Sister Deborah. Òun ò dáhùn. Sister Deborah. Òun ò dáhùn. Sister Deborah. Nígbà tó máa gbójú sókè. Òun á ṣojú bí ojú ẹni tó fẹ́ sunkún. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Bóyá àfáà ni ẹ́, pastor ni ẹ́, babaláwo ni ẹ́. Ìránṣẹ́ Ọlọ́run tòótọ́. Ẹ fúnra o. Ẹ fúnra o. Wọ́n á máa ṣojú mìtọ̀mìtọ̀ bí ẹni wípé ayé àwọn ti end tí ò bá sí nínú wọn. Irọ́ ni o. Àti gbé yín ṣubú ni wọ́n ń wá kiri o. Ó ní òun mo sáà sí báyìí. What? Wọ́n á sọ pé ó ti máa pọn mọ́ mi pẹ̀ lọ. No now, I can't stay here. You see me as evil woman. Báwo mo ṣe máa jẹ́ evil? Bí aṣẹ́wó ni mí ni. If I don't love you, if I don't fall in love with you, I can't do it. Just because I'm in love with you. Ẹ wá sí rí pé aṣẹ́wó ni mí, wọ́n sọ pé ìṣubú kan. Báwo mo ṣe máa fẹ́ kẹ́ ṣubú? Pastor Peter, báwo mo ṣe fẹ́ kẹ́ ṣubú? I can't help it. I'm already in love with you. Just 2 days. I'm already in love with you. Náà ti ṣe oníbùn ìṣòbẹ̀ ní òun ò mọ bí tó mi ti wá. Bóyá ṣe pòròpọ̀ ní sorry, please don't cry. Oh, please don't cry.
okay, you know what? I'm sorry. Ẹ má lọ. Kí n má lọ. Mi lè wà níbí báyìí. Kí n má wo yín. I'm already in love with you. I can't do it. Pastor P, please stop hurting me. Ẹ má bínú. Ẹ má lọ. Ó ní ìgbà tí mo sọ pé ó tún ní kó má lọ ní pé mọ́mì tí ń bọ̀. Bí fóònù wọn ṣe ring la bá pick ẹ̀. Àṣé mọ́mì òun ló pé wọ́n ní ẹ má worry, ẹ má dá wọn lóhùn. Mo sọ fún wọn wípé just tomorrow, after prayer tomorrow, wọ́n lè máa lọ. Mo ti sọ fún wọn but wọ́n kàn wá, ó lágídí díẹ̀ ṣá. But ẹ má worry, mọ́mì ẹ má stress ara yín. Ẹ má stress ara yín. Ó máa dúró. Ẹ tiẹ̀ má wá wò wọ́n. Ẹ má wá wò wọ́n. Tẹ bá tí wọ́n wò wọ́n, wọ́n máa feel pé ojú wọn máa wà nílé. Ìfi wọn lẹ̀ tá bá ti parí prayer tán, mo máa pè yín. Ọ̀rọ̀ yín mo fẹ́ gbọ́. Ẹ má jẹ́ ó kúrò ní church o. Mọ́mì òun ló sọ bẹ́ẹ̀ fún wọn. No. Wọn ò lè kúrò ní church. I am here. Ní okay. Ó náà ṣe ṣeun. Báwo ṣe kọ́ sí fún un? Bá ní, you know what? Let's go inside. Let me talk to you. I'm not going inside. Tí n bá go inside nísìnyí, ẹ máa sọ pé evil ni mí. Mo ní ọ̀ṣun pé no, we're not doing anything. Matter of fact, mo fẹ́ gbàwẹ̀ lénìí. Yes, mo sì tọrọ ìdáríjì. Ẹni tí a fẹ́ sọ ẹ ká sọ níbẹ̀. Okay, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Even tó bá jẹ́ wípé ẹ fẹ́ fẹ́ mi. Ó lóhùn sọ́kàn òun pé ta ló máa fẹ́ ẹni tó gun ayé wà lára ẹ̀. Ó ní tẹ́lẹ̀ òun rò pé òun máa fẹ́, pé òun lè fẹ́. Yes, pé òun dẹ̀ ti fall in love pẹ̀lú ìgbàgbọ́ tó ń sọ fún òun pé torí pé òun lá abẹ́, òun tẹnu ba bẹ́, ogun kan ti wọnú ayé òun. Wá rò pé ta ló máa lẹ́ni tó gún wà nínú ayé ẹ̀? Èmi láyẹn tó gún wà nínú ayé ẹ̀. Rárá o, kò jọ o, èmi ò lè ṣe o. Ó lóhùn tí òun ti conclude pé láyé kán gbé òun, kán fi fún òun ní gift. Òun pé eléyìí ń tiẹ̀ bó bá rí àbúrò èèyàn yóò bá sùn. Òun ti rò sọ́kàn òun. Gbogbo eléyìí tó ń punish yẹn, ó ń punish ẹni but òun ti mọrú wọn. Ó lóhùn wá sọ pé wọ́n ní tó pé a fẹ́ fẹ́ra wa ni. Even my parents will be happy. Ó lóhùn ò kí ní relationship. Ó lóbìnrin wọ́n máa ń fall fún òun o. Òun máa date ara wọn kíní kan. Lọ́dún kan ní kátó fò, ó ti bẹ́ lómi lọ. Sister Deborah, I will be 40 years next year, November. I was in December. Next year, November. So that means you are for 39 now. Yes, I am 39. Màá pé 40, mo fẹ́ lọ pé 40. Mo fẹ́ lọ pé 40. Why imagine? At my age, kí n má ní ọmọ. Àwọn àbúrò mi ti marry, àbúrò mi ti bímọ tán. Èmi ni first born lọ́kùnrin. Ọmọ first born obìnrin tẹ́ bá rí wọn. Tó bá ń lọ títí tó bí ọkùnrin á toast wọn. But what should I do? Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Please, if you want to marry me, let's do it in a proper way. Let's do it in the proper way. Bóyá bá mi sọ̀rọ̀ báyìí, mo ṣáà ń wò ó. Mo mọ̀ pé màá máa fẹ́ hold body. Má ti wá sí Ìbàdàn, màá fẹ́ hold body. Èmi náà ò kú lẹ́ni tó ń fẹ́ mi. Ìwọ náà ò lẹ́ni tó ń fẹ́, kò sí wàhálà. But pé mo fẹ́ fẹ́, Ọlọ́run má jẹ́ rí. Ó dára ní jẹ́. Mo ṣáà sọ bẹ́ẹ̀ sínú ọkàn mi. Bá ní ká ṣe ní proper way. Irú nísìnyí, my parents, I can ask my dad to talk to your dad, to talk to your mommy that I like you. I want to marry you. And your mommy will be happy. Yes, because mommy ẹ̀gbọ́n ò mọ anything nípa mi báyìí. Everybody like me in the church. Please. Àwọn ọmọ tó wá ń wá yẹn ńkọ́? I've told you, kò sí nǹkan láàrin mi àtàwọn kan tó ń wá. I have nothing to do with them. You are from Lagos. Ṣé o lè wá gbé Ìbàdàn bí báyìí? Why not? Mo lè gbé Ìbàdàn náà. Tọ́kọ ibi tá a máa gbé ni my daddy will do everything. In fact, daddy mi sọ pé kí n máa ti lọ mú ìyàwó wá. Pé wọ́n máa fún wa nílé kan nínú ilé wọn kí n máa gbé. Yeah. Just that pé wọ́n máa fún wa ní bó ṣe ṣe 2 bed kí n máa gbé kí n ṣe kíní kan. Ibi tí mò ń gbé as at now, mo rent ẹ̀ ni. My dad rent that place for me. Please, if you want to marry me, let's do it in the proper way. Let's stop doing this thing. We have fornication lele. Adultery rèé. Please, let's run from it. Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Àwọn tó ṣe Sódómù àti Gòmórà níjọ́ kìíní àná, wọ́n parẹ́ ni. Please, mi fẹ́ ká parẹ́. Please, I am begging you. If you want to marry me, let's do it a proper way. Please, if I want to marry you. So, boy, you need to know what my feel about.